Bismillahir Rahmanir Rahim. Ọmọdé lè fẹ́ sí bí àgbà kọjọ́ kan ìwé ó má gbà fún. Gbogbo àwọn ọmọ kéékèèké tí wọn mọ ìyàtọ̀ ọ̀rọ̀ àtọ̀ràn. Ọ̀rọ̀ ni wọ́n sì bá wọn sọ, ọ̀ràn ni wọ́n máa dá. Wọ́n bá sì wá dá ọ̀ràn tó máa ní kí wọ́n fi ọlọ́pàá ayé mú wọn, kí wọ́n sì bá wí ìtayé fún wọn, ó máa mọ́ níwọ̀n bí kí wọ́n máa bàràndínràn wọn lórúkọ jẹ́, bàràndínràn ara wọn láyé jẹ́. Àwọn ọmọ kéékèèké irú yìí tún sọ pé ẹmọ̀ pálífà yóò lè dá kéwútú, ọ̀rọ̀ ẹ̀sìn wo làlífà yín dá sí rí, àti àwọn kan náà tí mo gbọ́ tí wọ́n pé èyí tó wà lórí wíjà ṣe àdínkù yẹn, èyí tó ṣe bákanbàkan yẹn ìfẹ́ sọ bí wọ́n ti sọ. Ọ̀ràn ni gbogbo wọn ń dá. Àwọn tó bá bí wọn lọ́mọ táwọn náà bá ń bẹ lórí afẹ́fẹ́ ní kún kálukú pọ̀ mọ́ ẹ̀. Má dáràn bọ ẹbí wa lọ́rùn mọ́. Mo rábúrò yes níbi tó náà ti ń dá ọ̀ràn jò ní òun bú bàbá mufti, bẹ́ẹ̀ ni ń sọ̀rọ̀ àlífà yín kí ló máa ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀dàkùnrin nísìn yes ń bẹ láyé, wọ́n ti fẹ́ sòsì dìran mọ́ lọ́wọ́. Gbogbo rádaràdá tí ẹ̀gbọ́n rẹ̀ ṣe tó fi jìn tí gbogbo wa iná mọ́ nìyẹn. Kò tó ń tí èèyàn mélòó dákun yàtọ̀ sínú ẹbí wọn ní ìsìn, èèyàn mélòó ní ń fa ẹbí rẹ̀ wọnú àdánwò. Ọmọdé wá lè kéwé àti yes àti àbúrò rẹ̀, ọmọ ọdún mélòó gbogbo wọn. Ọmọdé lè kéwé, àgbà ní kó mọ̀ sí láńgbáláńgbá. Gbogbo ẹ̀yin tí ẹ ti lọ́jọ́ lórí níwọ̀nba, tí wọ́n pè yín bí ìyàwó, pè yín bí ọmọ, pè yín bí pé wá sí fún mi. Báyé pé gbogbo orú àǹfààní yẹn bá wà fáwọn ànábì Ọlọ́run, kí ni ó wà bí kẹ́sẹ̀ máa jagun fẹ́sìn kẹ́sìn tó lè dúró. Onílò rẹ̀ mọ́ nìyẹn náà. Ṣùgbọ́n bí kí wọ́n ṣe wá sí kó wá tún wá di pé ìgbẹ̀yìn wá sí ni kí wọ́n tó padà máa pa àwọn ànábì yẹn. Ibi ní bí ogun ẹ̀sìn. Irú àǹfààní yẹn táwọn ànábì Ọlọ́run ò ní lọ́lọ́run wá fún gbogbo àwọn àfáà tó ní. Àwọn èèyàn tiwa ní pé wá pé wá sọ̀rọ̀ Ọlọ́run fún wa. Ọ̀rọ̀ Ọlọ́run táwọn kan ò fẹ́ gbọ́rú ẹ̀ lánàá tó bí ogun ẹ̀sìn. Irú àǹfààní tọ́lọ́run fún wa yìí, ráwọn àwọn tó ń kálukú ń ṣe pẹ̀lú kí wọ́n pè wá ní wáàsí. Ìran funfun lójú àwọn tí wọ́n tán jòkó lẹ̀ tán fẹ́ gbọ́ àlúùlú ọ̀rọ̀, wọ́n dìídì pèèyàn. Kájọ bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀, kájọ bẹ̀rù Ọlọ́run. Ẹnìkan kò nílò àti sàdáyàn rí ara ẹ̀ pé mi kúkú ṣe bẹ́ẹ̀. Wọ́n kálukú ní kó jọ bẹ̀rù Ọlọ́run láàrin yẹn. Gbogbo ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ kọ́rọ̀ àlìfàṣáwọ̀ ọ̀rọ̀ sáwọn àfá ẹ̀dà àdúó. Gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn tán lọ́dọ́ lórí làwa ń takò. Ẹ bá gbọ́ tí ń bá sọ̀rọ̀ ẹnìkan tó lọ́dọ́ lórí bí àwọn alágbára ẹnu, àwọn jára ń pàánù, àwọn yes ọ̀yọ́ mékèlò náà, ṣùgbọ́n ó ti òun ṣe ti tún lọ́jọ́ lórí níwọ̀nba, àtàwọn bẹ́ẹ̀ rú ibà dáa, àtàwọn bẹ́ẹ̀ àtàwọn àwọn ìyókù rẹ̀ à ń kó àwọn tàbí máa takò nìyẹn, àtàwọn tó bá tó jẹ́ ọ̀gá fáwọn. Kò yẹ kí ìlú máa dàrú ká wá bọ́wọ́ yín bẹ́ẹ̀, kẹ máa bú àfá aláàfá, kẹsì máa dáàbò bò tọ̀dọ̀ tí yín pé ká má bù. Gbogbo àwọn ọmọ kéékèèké yẹn kọ́ làwọn torí ẹ̀ sọ̀rọ̀, yìí lé torí ẹnìkan bú àfá kan láyé àti láyé. Alimahu man alimahu wa jahilahu man jahilahu. Ewé eléyìí tí ó sì tún wà nígboro nísìn, tí ó jáde pé ilé kí ó méjì péré níbẹ̀ ńlẹ̀ Yorùbá, wọ́n dákọ̀ lé kéwà àkọ́kọ́ and others. Ọ̀rọ̀ yẹn ò tí pọ̀ jù, ọ̀rọ̀ yẹn ò pọ̀ jù. Alára ní gbáraga. Lájí Òṣùpá sọ pé onígbà bá pé ìgbà ẹ̀ là kú fọ́, ayá pé ìgbà yẹn ní pàǹtí, ọ̀rẹ́ pọ́n gbá ẹ̀ lé kọ́ máa ráyè lè bẹ̀ pọ́n lé, torí tó bá bàjẹ́ kálukú máa fẹ̀yìn rìn lọ. Èèyàn máa pọ́n ìtọ́lọ̀mbá ṣe fún ilé náà ni. Kò sáburú bí kẹ́lómi náà jáde kóhun náà pọ́n lé kéwẹ́ lé. Ẹnu ìṣòro tó kàn wà ń bẹ̀ ni wípé ibi tọ́rọ̀ yìí ti jáde àwọn ìfẹ́ gbọ́rú ẹ̀. Tábà ti gbọ́rú ẹ̀ ní ìsìn ẹ̀rì èpè nínú àwọn. Ìmọ̀ tó ń fi yẹn gan gba gbogbo wọn nímọ̀ràn. Ṣé rí kẹ́ fẹ́ sọ̀rọ̀ kẹ́ máa ṣépè fún yẹn,
ó ń fi bẹ́ẹ̀ ṣe rí àti bẹ́ẹ̀ ṣe máa hàn. Gbogbo téèyàn bá pàpè mọ́ra ẹ̀, ẹni tó tóbi tẹ́lẹ̀ téèyàn rò pé èèyàn pàtàkì ni, tó wá yẹpẹrẹ ara ẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò dá gẹ́gẹ́ kò sí ní dáa fún òfò ló ṣe, ìyá rẹ̀ ó ti kú, bàbá rẹ̀ ń mutí, ìyá rẹ̀ ń jẹ gbèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn pé èèyàn gidi kan ò ní sọ bẹ́ẹ̀ kí wọ́n máa fi rẹ̀ láre kó lóun sọ̀rọ̀. Ìsọwọ́ máa sípè yín gan ní tú bẹ́ẹ̀ ṣe máa wá kọ́rọ̀ délẹ̀ ká máa retí àlàyé ọ̀rọ̀ kẹwàá fìpè ránṣẹ́ níwọ̀n tó sì ní jèrè yìí. Àwọn òbí rẹ̀ ó fojú sunkún rẹ ní, àwọn ẹ̀gbọ́n rẹ̀ ó ṣe kíní kan fún ọ ní, nígbà pátá wá dáyá ayé rẹ̀ ń bàjẹ́ nu, òfò ló sì ṣe nàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọ̀rọ̀ ilé kéwú ẹyọ kan àti ọ̀dà sí yẹn kò ní mínì sí mi, kò ní mínì. Kó wá ló mọ iye ọdún tí wọ́n bí òun. Ká sì dáyé sí ni adébá ni. Mo bẹ̀rẹ̀ ṣáájú rẹ̀ ó ti wà tipẹ́, ẹ̀yin tèmi ló bẹ̀rẹ̀ náà ti dé tipẹ́. Kẹ́nìkan kọ́kọ́ bẹ̀rẹ̀ kẹ́nìkan tẹ̀lé adébá ni. Lópin ìgbà tó irú àwọn àgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ìwé ilé kéwú ẹyọ kan tó wà and others yẹn, lópin ìgbà tí ò bá ti àfẹ́ ti ẹ̀sìn, kí nìyẹn ti fẹ́ máa kó nira bá àfẹ́ ẹ̀sìn? Kí ló qawaidul Islam ló takò ní àbí qawaidul iman? Tí ò bá ti takò kankan nú ẹ̀sìn, ṣé alára ní gbáraga ẹjá lára ó gbáraga jàre? Bó ní gbá bá pe gbẹ́ lápòfọ́ náà tẹ́lẹ̀, pàǹtílà yóò bá pè ẹjẹ́ wọn pe gbá wọn nígbà rí káyó lè bá wọn pọ́n alé, kò jù bẹ́ẹ̀ lọ. Ẹnu pé bá ti ń sọ yẹn, ẹ má jẹ́ kẹ́nu ó tún gbé wa lọ sí di ẹ̀sìn débi tí àwọn Sayyidina Abubakar ò wá ní jọ wá lójú tá kàn máa pè wọ́n bó ti wù wá, Umar ò wá ní jọ wá lójú, Usman ní, Ali ní àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Débi táwọn àwọn àfẹ́sìn tó gbogbo wọn yìí náà, àwa náà tá à ń sọ̀rọ̀ yìí bó ti wù kápẹ́lá pọ̀njẹ́ tó lónìí, àdáyébá wọn ni. Gbogbo àwọn tẹ́yìn náà dáyébá, kí yẹpẹrẹ wọn mọ̀ tẹnu yín jáde mọ́ táwa ń dúró fún nìyẹn. Bí Sheikh Alimi bá sọ̀rọ̀, ẹ gbà pé àfẹ́sìn ló sọ̀rọ̀ wọn, kò yẹ kásẹ̀ kankan tó borí àṣẹ yẹn má. Bí ibi ò bá wọ́ tí ò bá tẹ̀, ẹni bá ṣáájú ní dáyé ajájú ẹni dáyé tó pè ń bàbá. Bí Sheikh Alimi bá sọ̀rọ̀ nílọrin, kò yẹ kó nítakò. Bí ó bá wá nítakò, ọmọ Ìlọrin kọ́ ló yẹ kí takò nǹkan yóò wá látọ̀dọ̀ rẹ̀. Bí Sheikh Alimi bá pàṣẹ pé ọjọ́ báyìí ní nípa ẹ̀sìn, ọjọ́ báyìí ní nǹkan báyìí ó ṣẹlẹ̀ o, kò yẹ ká ṣe kankan wá láti bòmíì mọ́ pé àwa náà mú ọjọ́ báyìí làwa mú ká wá níta ló mọ́jọ́ nǹkan wájú mọ́ Ìlọrin. Gbogbo nǹkan táwa fẹ́ kí ẹ̀yin tẹ́ bá já ṣáájú wa ẹ kíyèsí nìyẹn. Bá kíyèsí ò bá ti wá wáyé lórí yẹn tí àwọn tí wọ́n jẹ́ ọba ti lọ rí sì jù ẹ̀yin lọ, ta ara wọn alájí àgbà wọ́n jù yín lọ, ara wọn àfàgbà wọ́n hàpọ̀ bẹ́ẹ̀, àwọn bẹ́lúgọ́rẹ̀ wọ́n jù yín lọ, wọ́n dáyé sí yín, wọ́n ló gbà sí yín, ẹ wá ń yẹpẹrẹ wọn. Àwa ń rí pé gbogbo orúwa ilé àwa níbatan pẹ̀lú wọn ní bíbí gan. So ṣẹ́gbà bóyá tí wọ́n wá ṣe bí ti yín lẹ́fì wá máa yẹpẹrẹ wọn, àwa nígbà ẹ̀yin ni wọn ò bá tán wọ́n bá wà tán. Tẹ bá wá ní bàbá yín bàbá wa náà ní ọwọ́, bàbá tí yín náà bàbá ti wá ní. Bẹ́ẹ̀ bá ti dá àfáà yín ni àfáà tí yín náà àfáà wa ni. Bẹ́ẹ̀ bá ní bàbá yín ni bàbá tí yín náà bàbá wa ni. Alálùbáríkà bàbá yín, alálùbáríkà bàbá tí yín náà. Bá sì jọ mọ́ exchange síra wọn nìyẹn. Bá ń pọ́n tọ̀dọ̀ mi lé kí n lè bẹ́ẹ̀ pọ́n tọ̀dọ̀ rẹ lé, ní táwa ń treat nìyẹn. Ẹ sì má fi nǹkan kan affect ẹ̀ sì má. Ẹ̀yin lọ̀rọ̀ yín òye, ẹ má sọ yìí tí òye wa mọ́, ẹ sọ yìí tó yé wa. Ilé kí ó kan and others yẹn kè burú jù, ṣe má gbé parí. Gbogbo fídíò gbogbo clip ẹ̀ ń bẹ lórí fóònù mi tí wọ́n sẹ́ndì ẹ̀ sí mi pẹ́ tó gbọ́n tí wọ́n sọ mi, gbogbo ilé yẹn kọ́ lè mi treat. Wọ́n náà sọ pé ilé kí ó tiẹ̀ náà ló dáa jù, sọ yí pé Ma'hadul Kamal and other kò lẹ́ni tí ò ní wí yẹn. tó nípa báyìí gbogbo ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀ ń dá ọ̀ràn tẹ̀ rò pọ́rọ̀ lẹ́ ẹ ṣọ́ra yín o. wọ́n bá fọlọ́pàá yín mú yín ó sì dá o. sẹ́rí ọba tí ẹ̀ ń sọ̀rọ̀ sí lọ́wọ́ ní ó bá bẹ̀rẹ̀ ẹ̀san lórí tẹ́ ń ṣe yẹn,
gbogbo yìí táwa ń sọ ẹ́ rí pé tiwa ò bàjẹ́ ni kò lè bàjẹ́ náà because àníyàn táwa fi ń sọ dáa a sì bá àfáà kankan ló kọjẹ́ àwọn tí orí wọn ò pé ní a lè gbé sípò bẹ́ẹ̀ kò sá àfáà kankan dábàá ló kọjẹ́ àbú àfáà kankan àyẹpẹrẹ àfáà kankan àfáà wo ni mo pè ń kèfèrí rí ẹ mú fídíò bí mo ti pa àfáà kan kèfèrí wá ẹ mú fídíò bí tí mo sọ pé àfáà kan lọ jalè àbáfáà kan lọ ṣe sìná àfáà kan lẹ́ni tí ń lẹ́kọ̀ọ́ rọ́mọ ẹ mú fídíò rẹ̀ jáde kò sí ìpà àfáà kan lórí àfáà kan pábàjẹ́ mi ò lórí àfáà kan burú ẹnu tó bá jẹ́ àtakò ẹ̀yin tẹ́ ẹ já sáájú wa ẹ takò ẹ tún wá expect àwa náà ká dákẹ́ nítorí kíni yìí ní dákẹ́ tó bá yẹ sọpọ́rọ́ ẹ̀sìn bá ní ọlọ́run ló lẹ́sìn ànábì ló fi rán gbogbo wa la lẹ́tọ̀ àti mójútó ẹnìkan bá ń bá jẹ́ àwa kó máa tún ṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.